ẹ má bínú Lagos State government Uncle MC Oluomo mo gbádùn wa èké kábọ̀ yín lójú ẹ̀gbọ́n mi àwọn méjì ò lọ́wọ́ olú mo like wọn èké kábọ̀ yín lójú sá ó dùn mọ́ mi gangan. You see that you can never underrate youth and never underrate power of social media. Ẹ̀gbọ́n mi owó tẹ́ ẹ ná tí mo lọ ń gbọ́ yẹn owó tán lẹ kó lẹ̀ yẹn ẹ̀gbọ́n mi ní Òṣòdì local government tẹ́ ẹ bá fi owó yẹn empower àwọn best graduating students àwọn ọmọ yẹn ni wọn bá jí ojú yín tán bá di èkó mú fún yín and this will serve as a lesson to you sir. Bọ̀dá mi àwọn ọmọ yẹn fi abẹ́rẹ́ sí orí oko yín ó dùn mọ́ mi gangan ó dùn bọ̀dá mi ó dùn mọ́ mi Uncle MC, you are a nice person and that is why I used to defend you. I don't judge people based on education. I judge people based on their good heart. When it comes to good heart, you are a wonderful man. But ẹ̀gbọ́n mi, ṣe kíní yẹn, sẹ́ẹ̀tì ẹ̀ síbi tẹ́ ẹ kẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ sí. Ẹ rí nísìnyí pé àwọn ọ̀dọ́ ti yarí. Ẹ̀gbọ́n mi, àwọn best graduating students láti nursery school, lọ sí primary school, lọ sí secondary school, lọ sí unilag, lọ sí LASCO, owó tẹ́ ẹ ná yẹn sà. Tẹ́ ẹ bá kọ̀ wò pé ọmọ tó bá ti win tó bá ti jẹ́ best graduating student mo fẹ́ máa fún ní mọ́tò ẹ̀gbọ́n mi wàláhì wọn ní ojú yín jẹ́ Ọlọ́run wọn ní ojú yín ẹ̀gbọ́n mi I remember ìjọ́ tí mo lọ yakò fún Tinubu ní Òṣòdì you stood for us and you gave my crew member 150,000 naira mo pè yín sí lunch yẹn ẹ fún mi ní check 500,000 check yẹn ò clear dọ́là mo ti sọ́rí màá tuntun sọ so èmi ò mo jẹ nínú àánú yín bọ̀ mi ò jẹ nínú owó yín but that does not mean pé mi ò ní sọ dáadáa nípa yín torí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́tí ràn lọ́wọ́ ẹni tí ò bímọ tẹ́tí ràn lọ́wọ́ ẹni tí ò lọ́kọ tẹ́tí ràn lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe operation tẹ́tí ràn lọ́wọ́ but ẹ̀gbọ́n mi this is a clear message to you that go and rebuild your home go and rebuild ẹ̀gbọ́n mi go and re-strategize you know I'm a giver too I give a lot ìgbà tí mo ń give mi mo ní problem jù because I was giving money to wrong people I was supporting and promoting wrong people ẹ̀gbọ́n mi padà dọmọdé mo ń dàgbà ni and tó bá ń sọ̀rọ̀ nípa Lagos State lẹ́yìn ẹ ti ṣe dáadáa nínú ayé sit down and re-strategize it's not too late torí ọmọ Yíbò ń bọ̀ lẹ́yìn Tinubu ó ṣeé ṣe kí ìjọba má dọwọ́ Yorùbá mọ́ táyé máa tán because Tinubu is the last straw of Yorùbá people. Tinubu is the last straw. Now, to Uncle kí lorúkọ ẹ̀? Uncle Sanwolu. Do you know why I don't come to your campaign ground? During Tinubu tenure in Lagos State, sir. During Tinubu tenure, do you know that Tinubu there was party? Àwọn comedian wọ́n máa ṣe stand up comedy. Wọ́n máa ra tickets, wọ́n máa lọ wò. Wọ́n máa ṣe talent hunt. Wọ́n máa fún wọn lówó. Gbogbo àwọn strategies tí Tinubu lò, gbogbo yín ò lò. Òun ni ilẹ̀kùn ṣe mú yín lọ́wọ́. Ẹlẹ́ ń ṣe títì, ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣàwò. Àsìkò wo lẹ fi ń bá àwọn ọ̀dọ́ ṣeré? Àsìkò wo lẹ fi ń discover àwọn ọ̀dọ́ tó ní talent? Àsìkò wo lẹ create fáwọn ọ̀dọ́? Uncle Sanwolu, ẹ má gbàgbé wípé àwọn ọmọ Yíbò tó bojú yín jẹ́ yìí ẹ̀yin lẹ mú àlejò wọnú ilé ẹ mú àlejò wọ kitchen yín wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mú runabout nínú ọbẹ̀ yín ẹ máa láwọ́ ẹ máa lo omi o ẹ̀gbọ́n mi champagne lẹ máa fi lo tablet kan fún yín Ọlọ́run ẹ rò pé mi ò ní kúrò I'm a straightforward person ẹ̀gbọ́n mi torí mi ò gbowó lọ́wọ́ anybody so máa sòótọ́ ẹ̀gbọ́n mi nígbà tí ẹ kó létí orúkọ fúnyàwó Buhari ǹjẹ́ ìyá Rebo wà ń bẹ̀ ǹjẹ́ Madam Sajẹ wà ń bẹ̀ àwọn ìyá tẹ́ máa ń kó lọ ṣe rally ǹjọ́ wà nú àwọn orúkọ tẹ́ kó létí fúnyàwó Buhari tó fi dọ́là sanwó fún wọn ní few months ago tó fún wọn láwọ́ọ̀dì ẹ̀gbọ́n mi má gbàgbé pé ní Lagos State ẹ máa kó àwọn local Yorùbá artist àwa tá à ń sọ Yorùbá àwa local ẹ kó wa nínú òrùn a máa polongo ìbò fún yín tẹ́ bá wọlé ẹ wá invite àwọn tush artist àwọn English artist
àwọn la máa ń rí lọ́jọ́ inauguration kí n rántí fún àwọn Yorùbá artist ní invitation sà abẹ́ máa rántí fún wọn sà Fúnkẹ́ tó dúró tì yín lénìí pé òun fẹ́ ṣe deputy governor Fúnkẹ́ was face of Lagos State few years ago ọmọ Lagos State mélòó lẹ fi ṣe face of Lagos State best graduating student tó jẹ́ ọmọ Lagos State mélòó lẹ fi ṣe face of Lagos State best graduating student mélòó tó jẹ́ ọmọ Lagos State lẹ empower àwọn entertainer tó jẹ́ ọmọ Lagos State mélòó lẹ fi ṣe SSA àwọn tó máa tẹ̀lé yín lọ́nà òun máa tẹ̀lé yín lọ́nà òun but I will never follow you guys hypocrite ni yín ìkà ni yín ń tẹ́ sílẹ̀ lẹ́bà látòrí bàbá wa Fáṣọlá látòrí bàbá wa Bọ̀dé dórí yín ń tẹ́ sílẹ̀ lẹ́bà tẹ́ ẹ bá kọ́ face me and face you fi rú àwọn ìyá àwẹ̀rọ ṣó pọ̀ jù tẹ́ ẹ bá san medical bill fún rú àwọn ìyá àwẹ̀rọ yẹn ṣó pọ̀ jù sà àwọn madam Ṣajẹ́ ẹ wo Ọláìyá Igwe bí wọ́n ṣe bu tẹ́ ẹ bá ti dìbò tán sìn Ọláìyá ò ní gba tíkẹ́ẹ̀tì dé ọjọ́ inauguration ẹ máa lọ mú àwọn English artist ni àwọn local tó bá yín dìbò nínú òun ti di ọdún kẹrin ẹ wo bàbá Fádèyí Olóró ẹ wo ọjọ́ tó ti ń sìn yín bọ̀ wọ́n wá ń fi bàbá Fádèyí Olóró tọrọ báárà ǹjẹ́ pé as governor báwo lẹ kí ló mú yín busy tẹ́ ẹ lè pè wọ́n ẹ wo àwọn English tí wọ́n bá jáde pé wọ́n ní health issue lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn pastor Ìgbò máa kówó lẹ̀ àwọn Ìgbò artist náà kò ní kó lẹ̀ àwọn pastor ti kówó lẹ̀ ṣé irú àwọn ìyá Àwẹ̀rọ irú àwọn ìyá Rainbow irú àwọn ìyá Gbá even if they are not from Lagos State they've been a face of Lagos State they've worked so hard they lived in Lagos State there is no how we're going to talk about history or success of Lagos State without mentioning names of these artists. What have you done to support them? You only pack them during campaign, put them under sun. Your inauguration day báyìí àwọn posh lẹ máa pè àwọn international lẹ máa pè àwọn ọmọ Yíbò lẹ máa pè kí wọ́n wá fún inauguration àwọn ọmọ Yíbò tó jẹ́ pé kò sí blogger Yíbò tó ń borúkọ wọn jẹ́ gbogbo wa la dẹ̀ wà lórí flabush gbogbo wa lọ́wọ́ wa ò mọ́ gbogbo wa ni rosgẹ̀ gbogbo wa làrísítò gbogbo wa lólè gbogbo wa lára wa ò mọ́ bí àwa Yorùbá ti ṣe ń ṣiṣẹ́ tó àwa náà ṣe ń pè ní rosgẹ̀ torí kò sí blogger tó ń kìka bọ̀dí àwọn ọmọ Yíbò artist bọ̀dá mi Sanwó-Olú sà dáàdì mi Tinubu sà ọ̀nkù Fáṣọlá sà dáàdì mi Fáṣọlá dáàdì mi Àǹbọ̀dé nígbà tí àwọn blogger ń bá yá àwọn Yorùbá artist yín jẹ́ kí lẹ ṣe láti rìdíìmù image wọn oyè tó kára ṣé òun ló ẹ lò sà ẹ fomi lò welcome on board nǹkan tá à ń go through nìyẹn tí ojú máa fi ń tì yín láti identify yín wọ́n wà ẹ mọ̀ kójú máa ń tì yín gan ẹ kì í fẹ́ kán rí wa mọ́ nítorí dirty we are dirty actresses we are local actresses we cannot speak English because the only crime we commit or committed because we speak Yoruba. What have you done as a governor to protect